إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Àkí gbogbo mùsùlùmí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ èdè Lárúbáwá tá ń bá lọ. Ibi tá a dé, ibẹ̀ náà ni al-fi'lul mithal. Tí a dẹ̀ ti ṣàlàyé gbogbo ẹ̀ bá ṣe dámọ̀ ní ọ̀kọ̀ọ̀kan. So nǹkan tá a fẹ́ ṣe lónìí nígbà fẹ́ wọ́kẹ̀. So bí af'alul madiyya tó ṣe máa ń rí. Lẹ́yìn náà a tún bọ́ sí af'alul mudari'iyya. So tá bá wọnú tírà wa waqafa náà ni a lò ní àpèjúwe. So waqafa ọkùnrin kan tí ó sì ń bí báyìí ó ti dúró waqafa. So àwọn ọkùnrin méjì tí wọ́n sì ń bí báyìí tí wọ́n dúró iṣẹ́ méjì la ṣe òun náà lọ báyìí ní ìbámu sí àwọn iṣẹ́ tá ń ṣe bọ̀ níwájú. So tá bá dàpọ̀ yóò wá jẹ́ waqafa. Àwọn ọkùnrin méjì tí wọ́n sì ń bí báyìí wọ́n ti dúró. Àwọn ọkùnrin tó pọ̀ wọ́n kì í sì tiẹ̀ lọ báyìí pé waqafa plus waw alif is equal to waqafu. Àwọn ọkùnrin tí wọ́n pọ̀ tí wọ́n sì ń bí báyìí wọ́n ti dúró. So omi ìpá tó tún jọ bẹ́ẹ̀ yẹn náà àwọn náà kàn máa join tá ń join yẹn á dẹ̀ máa mi sọ pé àrètú inshallah. So obìnrin kan so wọ́n máa jẹ́ wọ́n sì tiẹ̀ lọ báyìí pé waqafa plus star ayò náà ni wọ́n gba sukùn fún rẹ̀. Tàbá dà pọ̀ yóò wá jẹ́ waqafat. So I hope pé gbogbo kinní náà ni ó ti yé àwa náà. So ìyẹn ni ó fi sígbà láyé ká tó máa sọ àwọn ọ̀rọ̀ yẹn ní ìkọ̀ọ̀kan. Ẹni tí ó bá yé bá ṣe ń wọ́kẹ̀. So tó bá ti padà sáwọn ilé ẹ̀kọ́ tó ti gbà wájú so yóò ti yé inshallah. So àwọn obìnrin kan tí ó sì ń bí báyìí waqafat ó ti dúró. So bákan náà àwọn obìnrin méjì wọ́n sì tiẹ̀ lọ báyìí pé waqafat plus alif is equals to waqafata. Àwọn obìnrin méjì tí wọ́n sì ń bí báyìí wọ́n ti dúró. So àwọn obìnrin tí wọ́n pọ̀ wọ́n sì tiẹ̀ lọ báyìí pé waqafa plus nun àbẹ̀lẹ̀ sukùn. Tàbá dà pọ̀ yóò wá di waqafna. Àwọn obìnrin tí wọ́n pọ̀ tí wọ́n sì ń bí báyìí wọ́n ti dúró pẹ̀lú pé a rí pé kò sí ọkùnrin láàrin wọn. Tọ́kùnrin bá ti lè wà láàrin wọn waqafu òun la máa lò. Tọ́ a fẹ́ mú fi'lu madi
ọkùnrin kẹta dojúkọ wá. So working tiẹ̀ náà lọ báyìí pé waqafa plus anta alọ́nùdọ̀mọ́ yóò rọ́fọ́ yìí. So yóò ti yí àwọn tá a bá ń bá wa bọ̀. So nìyí báyìí. So ló máa jẹ́ abáwádà pọ̀ yóò wá di waqafta, ó ti dúró, ìwọ tí mo bá sọ̀rọ̀ yóò ti dúró. So bí ẹ fẹ́ sọ sí pé kí ló tó dúró bẹ́ẹ̀ yẹn? Limadha waqafta hunak, limadha waqafta hunak, kí ló tó dúró bẹ́ẹ̀ yẹn? So ní ìsìn waqafa. So waqafta ọkùnrin tó sì ta dojúkọ kò ti dúró. Àwọn ọkùnrin méjì náà working tí wọn náà lọ báyìí pé waqafa plus antuma àbáradà pọ̀ yóò wá di waqaftuma, waqaftuma. So àwọn ọkùnrin tó pọ̀ working sí tiẹ̀ náà lọ báyìí plus antum so ló máa jẹ́ waqaftum. Àwọn ọkùnrin tí wọ́n pọ̀ tí adójúkọ yìí wọ́n ti dúró, yàní pé ẹ ti dúró bí àwọn ọkùnrin yẹn pọ̀ àbáwọn ọkùnrin àtobìnrin náà dẹ̀ pọ̀ pé kí ni o, limadha waqaftum hunak, kí ló dé tí ẹ dúró síbẹ̀ yẹn? Waqaftum, so waqaftum, so nìyẹn. So obìnrin kan tá a dojúkọ, so working tiẹ̀ náà lọ báyìí pé waqafa plus anti àbáradà pọ̀ yóò wá di waqafti, waqafti obìnrin kan tí adójúkọ yìí ò ti dúró. So ẹ jẹ́ á ṣàkíyèsí ẹ̀, ntí kò sí níbà yóò máa jẹ́ waqafat. Ó ti ń sìn, ó ti ń sìn. Ra'aytu Aishata waqafat hunaka qariban. Àmọ́ orí Aisha tó dúró mẹ́rin láìpẹ́. Waqafat, mo rí Aisha tó dúró mẹ́rin láìpẹ́. Wọ ìwọ téèyàn dojúkọ waqafti ni èèyàn ó lò. Ó ti ń sìn. Ma li ra'aytuka anifan waqafti huna. Kí ló dé tí mo rí ẹlẹ́ẹ̀kan tó dúró sí bíbá? Waqafti tí ilé ọmọ jẹ́ waqafat, obìnrin tí ó sì ń bẹ̀ ó ti dúró. Waqafti obìnrin kan tá a dojúkọ ó ti dúró. So àwọn obìnrin méjì, so working tiẹ̀ náà lọ báyìí pé waqafa plus antuma so tàbádà pọ̀ onáwà jẹ́ waqaftuma. So àwọn obìnrin méjì tí adójúkọ yìí wọ́n ti dúró. Ó sì lè jẹ́ obìnrin kan àti ọkùnrin kan. So àwọn obìnrin tó pọ̀ máa jẹ́ working tiẹ̀ náà lọ báyìí waqafa plus antunna tàbádà pọ̀ waqaftunna, waqaftunna. Ó ti ń sìn. Àwọn obìnrin tá pọ̀ tí adójúkọ yìí wọ́n ti dúró pẹ̀lú pé kò ní sí ọkùnrin láàrin wọn. Tọ́kùnrin bá ti lè wà láàrin wọn, waqaftum ni á lò. Tọ́ èmi tí mo wá dúró nígbà tá bá bi ẹnìkan yìí pé limadha waqafta, ó wá fẹ́ sọ pé waqaftu intidhara akhi,
mo dúró tó pé mo ń retí ọmọ ìyá mi ni sẹ́yìn pé tó bá sọ pé mo dúró so yóò ní waqaftu lòun máa sọ so èmi tí mò ń sọ̀rọ̀ òní yìí bá organ tiẹ̀ náà lọ báyìí pé waqafa plus ana dọ̀míru rọ́fù so aṣọ eléyìí di láàdùmá 2 so tá a bá dà pọ̀ yóò wá di waqaftu so eléyìí báyìí náà waqafa plus nahnu so tá a bá dà pọ̀ so aṣọ nahnu yìí di nufat alif madina so tá a bá dà pọ̀ yóò wá di waqafna àwọn obìnrin tí a wá tí a pọ̀ tá ń sọ̀rọ̀ àti dúró ìgbà tí wọ́n bá bi wọ́n á sì pé limadha waqaftum kí ló dé dúró bẹ̀ yẹn ẹnìkan wá fẹ́ reply nínú àwọn tí wọ́n dúró yẹn yóò ní waqafna àdúró ni o nítorí nǹkan báyìí báyìí so waqafna àti dúró ó ti ń sìn huna waqafna hatta ya'tiya abuna ibi báyìí la dúró sí ó ti ń sìn ibi báyìí la dúró sí so títí tí bàbá wo fi dé ó ti ń sìn so ẹ ti rí so waqafna àti dúró tọ́ ibi báyìí ni a ti dá ẹ̀kọ́ náà dúró tó bá di lẹ́ẹ̀kọ́ tó ń bọ̀ a tún máa af'alul mudari'iyya insha Allah so ẹni tó bá ní àfikún àbí àyọkúrò kó kàn sí wa láwọn ibi tí a ló ti lè kàn sí wa àbí kó pe àwọn nọ́mbà wa insha Allah so tó bá lọ sí Ad-Durusun Nafi'ah bóyá ní Facebook yóò rí péjì wa ń bẹ̀ àbí ní Telegram so insha Allah so subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.